agbébọn tún kọlu ilé ìjọsìn, wọ́n pa ìyàwó pásítọ̀, jó ọ̀pọ̀ ọkọ̀ níná, ṣe ọ̀pọ̀ èèyàn léṣe. Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Anambra ti bu ẹnu àtẹ́ lù bí àwọn agbébọn ṣe ṣèkọlù sí ilé ìjọsìn St Andrew's Anglican Church lílù ní ìjọba ìbílẹ̀ Ihiala, níbi tí èèyàn kan ti pàdánù ẹ̀mí rẹ̀ ní òwúrọ̀ ọjọ́ àìkú ọjọ́ keje oṣù kejìlá ọdún 2025 lásìkò tí ìjọsìn ń lọ lọ́wọ́ ní ìkọlù ọ̀hún wáyé, gẹ́gẹ́ bí àtẹ̀jáde kan tí agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Anambra Tochukwu Ikenga ṣe sọ. Ikenga nínú àtẹ̀jáde náà sọ pé àwọn agbébọn náà tún ṣe ọ̀pọ̀ èèyàn léṣe yàtọ̀ sí èèyàn kan tí wọ́n pa, jó ọ̀pọ̀lọpọ̀ ọkọ̀ àti apá kan ilé ìjọsìn náà níná. Ikenga wòye pé ìkọlù ọ̀hún jẹ́ ìwà ọ̀daràn ńlá sí ìlú náà. Ó ní ó jẹ́ títẹ ẹ̀tọ́ àwọn èèyàn náà mọ́lẹ̀ láti ṣe ẹ̀sìn wọn. Bákan náà ló bá àwọn ẹbí èèyàn tó pàdánù ẹ̀mí wọn kẹ́dùn, tó fi mọ́ gbogbo àwọn ará ìlú lílu lápapọ̀. Bó ṣe ní iléeṣẹ́ ọlọ́pàá ti bẹ̀rẹ̀ ìwádìí láti ṣàwárí àwọn tó ṣe ìkọlù ọ̀hún kí wọ́n sì lè fi mú wọn jófin. Ìwádìí ni lásìkò táwọn olùjọ́sìn wà nínú ilé ìjọsìn St Andrew's Anglican Church ṣe ẹ̀sìn lọ́wọ́ làwọn agbébọn náà ya wọ ibẹ̀ tí wọ́n sì bẹ̀rẹ̀ sí ní ṣínà ìbọn bolẹ̀. Èyí mú kí àwọn èèyàn sá àsálà fún ẹ̀mí wọn, ṣùgbọ́n àwọn agbébọn náà yìnbọn bá obìnrin kan tí ìgbàgbọ́ wà pé ó jẹ́ ìyàwó pásítọ̀ ìjọ náà, tí ọ̀pọ̀ àwọn èèyàn míì sì ń fara gbọ́ta. Àwọn agbébọn náà kò dúró lórí ìyẹn nìkan, níṣe ni wọ́n tún dáná sun àwọn ọkọ̀ tí wọ́n fi máa ń gbé àwọn èèyàn ilé ìjọsìn náà, tí wọ́n sì tún dáná sun ara ṣọ́ọ̀ṣì náà. Iléeṣẹ́ ọlọ́pàá ní àwọn ti bẹ̀rẹ̀ ìwádìí tí ẹnikẹ́ni kò sì lè sọ pé àwọn nǹkan báyìí ló wà nídìí ìkọlù ọ̀hún. Ìkọlù yìí ló ń wáyé lẹ́yìn ọ̀sẹ̀ díẹ̀ táwọn èèyàn lílu ṣẹ̀ṣẹ̀ ń sán àwọn igbó tó yí ìlú náà ká, táwọn èèyàn sì ń gbìyànjú láti padà sílé lẹ́yìn bíi ọdún mẹ́rin táwọn èèyàn náà ti fi ìlú wọn sílẹ̀ látàrí ètò ààbò tó mẹ́hẹ ní ìlú náà. Lílu tó kó àwọn ìlú bíi Ìṣẹ̀kẹ̀, Ozu Ihetukwa, Hawo Idemiri, Ozu sínú jẹ́ ìlú táwọn èèyàn ti ń sá kúrò níbẹ̀, nígbà tí àwọn tó ní àwọn ń jà fún ìdásílẹ̀ orílẹ̀-èdè Biafra máa ń ṣe ìkọlù sí ìlú náà lemọ́lemọ́. Àmọ́ láìpẹ́ yìí ni àwọn èèyàn tún bẹ̀rẹ̀ sí ní tún ojú ọ̀nà tó lọ sí ìlú náà látàrí pé wọ́n fẹ́ padà sílé wọn kí ìkọlù ọ̀tún yìí tó wáyé. Ẹni tí ọ̀rọ̀ sojú rẹ̀ kan sọ fún àwọn akọ̀ròyìn abẹ́lé pé ó jọ pé pásítọ̀ ìjọ náà ni àwọn agbébọn náà tọpasẹ̀ rẹ̀ wá, ṣùgbọ́n tó sá mọ́ wọn lọ́wọ́. Ó ní òun rò pé ìdí nìyí tí wọ́n fi yìnbọn pa ìyàwó pásítọ̀ náà. Ìròyìn yàjíyàjó fún ti àkókò yìí kò ní jù báyìí lọ. Ẹ má gbàgbé láti tẹ̀lé ìkànnì yìí, ẹ bá wa pín in ká, kí ẹ sì fi èròǹgbà yín sí abala àríwísí. Abdulkareem Nimot ló ti ń jábọ̀ ìròyìn. Ètò tó wà ní lọ́yẹ̀ wà ń bẹ̀. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. Ìròyìn lóríṣiríṣi tàbí mọ́ bó ṣe ń lọ láwùjọ. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. Ìkànnì Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Ìkànnì Jígí Alára 24, bàbá gbogbo.